Welcome back to my channel. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist, and the gist for today is that Kabiyesi wọ́n bẹ̀ àwọn olórí yìí o. Wọ́n ní kí wọ́n consider ọ̀rọ̀ tí àwọn bá wọn sọ láti move lọ sí olórí quarters tí Kabiyesi ti pèsè fún wọn in 14 days. So ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashallah. I normally speak Yoruba on my channel and sometimes English, and I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. Gist tá à ń gbọ́ òun ni pé Kábíyèsí bẹ̀ àwọn olórí o. Wọ́n humbly wọ́n bẹ̀ wọ́n. Wọ́n ní kán jọ̀ọ́ pé kí wọ́n move lọ sí ibi tí àwọn ti pèsè fún wọn in 14 days. Wọ́n ní nítorí pé ìgbà tí àwọn queen àti Queen Naomi táwọn pàdé, àwọn ti ṣèlérí fún Queen Naomi wípé àwọn ò ní fẹ́yàwó kankan. Wọ́n ní ìgbà táwọn ń sọ̀rọ̀ gan tí Queen Naomi ní pé ṣé àwọn ṣì máa fẹ́yàwó, wọ́n ní àwọn sọ fún Queen Naomi pé God forbid. Wọ́n ní ìtorí ẹ̀ inú àwọn ò dùn bí ọmọ àwọn àtìyàwó àwọn ṣe wà níta. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. So Kábíyèsí ní pé àwọn ò divorce àwọn ìyàwó yìí o, wípé wọ́n ṣì máa jórúkọ àwọn o, wípé ṣùgbọ́n kí wọ́n move lọ síbi táwọn bá fi wọ́n sí. Wọ́n ní Queen Naomi wípé wọ́n ní ìgbà tí Kábíyèsí fẹ́ fẹ́ àwọn o, wípé Kábíyèsí sọ fún àwọn wípé àwọn ò ní ever fẹ́ ìyàwó mi. Wípé Kábíyèsí ní lẹ́yìn Queen Naomi àwọn ò ní fẹ́ ìyàwó kankan. Wọ́n ní nǹkan tí Queen Naomi ń sọ nìyẹn. Wípé torí ìgbà tí Kábíyèsí fẹ́ fẹ́ àwọn, Kábíyèsí láwọn ò ní fẹ́ ìyàwó mi. Wọ́n ní torí pé as a prophetess àwọn ò lè ever fẹ́ ọkùnrin tó bá kó ìyàwó jọ. So wọ́n ní nǹkan tí Queen Naomi tí wọ́n hold on to nìyẹn. So Kábíyèsí ní àwọn ò lè fi ìyàwó àwọn àtàwọn ọmọ àwọn sílẹ̀ níta. Wọ́n láwọn ò lè fi ìyàwó àwọn síta àtọmọ àwọn. Wọ́n láwọn fẹ́ kí ìyàwó àwọn àtọmọ àwọn kan wọlé sí palace. Wípé àwọn dẹ̀ ti pèsè ibi tó yẹ pé ó wà comfortable fún àwọn olórí yìí láti lọ gbé. Wípé so àwọn fẹ́ kí àwọn olórí yìí kí wọ́n lọ síbẹ̀ láàrin 14 days. Kábíyèsí ní àwọn ò lè continue báyìí o, wípé àwọn fẹ́ kí ọmọ àwọn kó wà ní palace o, pé àwọn fẹ́ rí ìyàwó àwọn ní palace o, wípé àwọn ti go through gbogbo nǹkan báyìí fún odindi ọdún kan. Wọ́n ní kò dẹ̀ ṣe nǹkan tó dáa fún àwọn, wípé it's not healthy for him. Pé so right now ìgbésẹ̀ táwọn fẹ́ gbé òun ní pé kí àwọn olórí yìí kí wọ́n jáde nínú palace within 14 days. Wípé kì í ṣe pé bóyá àwọn ń lé wọn kúrò nínú ayé àwọn o, wípé ṣùgbọ́n àwọn fẹ́ kí wọ́n wà níbi táwọn bá fi wọ́n sí. Wípé ibi táwọn dẹ̀ fẹ́ fi wọ́n sí ibi tó dáa ni, kò ń ṣe pé bóyá ibi ò dáa. Wípé so wípé àwọn fẹ́ kí ọmọ àwọn kó wà láyìíká àwọn. Wọ́n ní kò dáa fún orí adé kí ọmọ ẹ̀ máa sun ìta. So nǹkan tí Kábíyèsí sọ nìyẹn. Kábíyèsí ní àwọn ti sọ nǹkan táwọn fẹ́ o. Wọ́n ní any of this olórí tí wọn bá ṣe nǹkan táwọn nìkan ṣe, wípé tí wọ́n fẹ́ fárígá láti má mú ìyàwó àwọn padà wá sí inú palace, wọ́n ní ìgbésẹ̀ tó bá yẹ káwọn gbé lórí irú olórí bẹ́ẹ̀ àwọn máa gbé o. Wọ́n ní Queen Tèmítọ́pẹ́ olórí Tèmítọ́pẹ́, wọ́n ní ẹ̀dẹ̀mọ́ pé olórí Tèmítọ́pẹ́ ò lágbájá ń tiwọn. Wọ́n náà ti gbà láti support Kábíyèsí láti move lọ sí outside palace o. Wọ́n ní olórí Rónkẹ́ èyí tó jẹ́ àgbà wọn nínú palace lọ́jọ́ orí, wọ́n ní àwọn náà ti support Kábíyèsí láti move lọ sí outside palace. Àbí mo dẹ̀ ṣe ń sọ, èmi Mashallah ò bá Kábíyèsí gbé palace o, torí ìsìnlẹ̀ máa lọ comment o. Èmi Mashallah kò bá Kábíyèsí gbé palace. Nǹkan tí mo gbọ́ ni mo wá torchlight sí. Alleged information ni gbogbo nǹkan tí mò ń sọ fún yín o. So bá a ṣe gbọ́ la ní ká wá torchlight ẹ̀. And right now
Dr. Elizabeth náà allegedly àwọn náà support Kabiyesi. So ó wá kù sí Queen Naomi lọ́wọ́ láti rò ó bóyá kí Dr. Elizabeth dúró sínú palace àbí kó má dúró sínú palace. Nǹkan tí Queen Naomi bá fẹ́ òun ni Kabiyesi máa bá wọn fẹ́, tó ti yé yín ẹ̀yin èèyàn lé. But hopefully bá a ṣe rí Kabiyesi wọ́n fẹ́ kí Dr. Elizabeth dúró sínú palace pẹ̀lú Queen Naomi, nítorí pé Dr. Elizabeth kì í ṣe pé bóyá wọ́n fẹ́ ṣe bá Queen Naomi ṣe competition, kì í ṣe pé bóyá wọ́n wá sí palace yẹn láti wá máa jà bí Mariam àti Ashley ṣe ń jà. Wọ́n wá sínú palace yẹn láti mú ìfẹ́ wá, wọ́n wá sínú palace yẹn láti mú ìfọ̀kànbalẹ̀ wá bá Kabiyesi. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ rí gbogbo nǹkan tí Dr. Elizabeth ń ṣe pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti mú ìfẹ́ wà láàrin Kabiyesi àti Queen Naomi, tó dẹ̀ jẹ́ pé right now a ti ń rí àpẹẹrẹ pé Kabiyesi àti Queen Naomi ti ń sọ̀rọ̀ pọ̀. Ṣó ti yé yín, wọ́n ti ń pera wọn, wọ́n ti ń sọ̀rọ̀ pọ̀. Tẹ́lẹ̀ wọn ò sọ̀rọ̀ náà, ṣùgbọ́n ní ìsìn wọ́n ti ń sọ̀rọ̀, wọ́n ti ń communicate, wọ́n ti ń sọ̀rọ̀ nípa tadéníkáwò, èyí tó dẹ̀ jẹ́ pé ó jẹ́ Kabiyesi lógún. So ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn o. Èmi Máṣọlá, mo nífẹ̀ẹ́ yín o. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò, òkè òkè lọ́lá yín á máa lọ ní agbára Ọlọ́run. Ẹ subscribe sí channel mi o. God Almighty will bless you. Thank you so much.